kì í ṣe pé kò ní súnmọ́ wọn gbogbo èmi gbogbo àwọn àti Ìyábọ̀ ẹ̀yin Òjó òun kó tún lọ fọ́kàn Ọlọ́run kan kò máa ní ṣọ̀rẹ́ ìdí wọn àti lọ. wọ́n sì máa ṣọ̀rẹ́ wọn lọ. Ibẹ̀ ni ọ̀rọ̀ ògo ẹ̀ tún máa bú jáde sí. Á yà àwọn èèyàn lẹ́nu because bó bá ṣe ń rí ìgbà míì àwọn èèyàn máa ń sọ pé wọ́n ti ṣe kinní kan wọ́n ti ṣoògùn ni wọ́n ti ṣe tí àsìkò Ọlọ́run bá tó fún ẹ̀dá láti shine kí ògo ẹ̀ búyọ̀ á búyọ̀. Àsìkò yìí gangan ló yẹ kí bàbá Ìjẹ̀ṣà ṣọ́ra nítorí pé tó bá ti mọ̀ pé òun nífẹ̀ẹ́ àwọn ọmọdé ìfẹ́kùfẹ́ ara ó dẹ̀ máa ń wá lásìkò yẹn tóun bá ti wà láàrin àwọn ọmọdé kó jẹ́ kí àwọn àgbàlagbà tó pọ̀ kó jẹ́ kí wọ́n wà ńbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì kó tún wá máa gbàdúrà pé kí ẹ̀mí burúkú yìí kó kúrò nínú òun. Ẹ̀mí burúkú ni o kì í ṣe nǹkan tó ń wo òun gan fúnra rẹ̀ but ẹ̀mí yẹn kóun gan gbàdúrà pé kọ́lọ́run bá òun mú kúrò nínú ara wọn tó jẹ́ wípé yàtọ̀ sí pé ó nífẹ̀ẹ́kùfẹ́ sí àwọn ọmọ ọlọ́mọ